àwọn ọmọ Bobo bí ti jáde sọ̀rọ̀ o, àwọn ọmọ bàbá wa Bobo bí wọ́n ti jáde sọ̀rọ̀, wọ́n dẹ̀ ti ṣàlàyé àṣírí ikú tó pa bàbá wọn. Torí nígbà tí a gbọ́ wípé bàbá wa Bobo bí dolóògbé, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló bẹ̀rẹ̀ sí jáde pé láti bí oṣù mẹ́ta ni wọ́n sì lè sọ̀rọ̀, tí wọ́n lè gbápá, tí wọ́n lè gbẹ́sẹ̀. Ọmọ àbú wọn ọkùnrin sọ̀rọ̀, ọmọ wọn obìnrin sọ̀rọ̀. Ó dẹ̀ ṣàlàyé fún wa irú àìsàn tó ṣe wọ́n. Ó ní ṣàìdédé ni bàbá dédé ń complain nípa ẹsẹ̀ kan, pé àwọn kò yá wọn bí ẹsẹ̀ yẹn ṣe ń ṣe àwọn pé ń dùn wọ́n. Ó náà wọ́n dẹ̀ gbé wọn lọ ilé ìwòsàn, kódà wọ́n gbé wọn lọ sí UCH. Bàtí wọ́n débẹ̀ wọ́n ní kòkòrò ló wọ ẹsẹ̀ yẹn, má jẹ́ ń sọ ìbò lórí ọ̀rọ̀ Facebook. Wọ́n ní kòkòrò ló wọ ẹsẹ̀ yẹn, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí fún wọn lóògùn, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí treat wọn. Ó nígbà tó yá ni wọ́n discharge wọn lọ hospital pé wọ́n ti wà okay, pé kankan máa lọlé, kán máa wẹ ojú ẹsẹ̀ yẹn, kán dẹ̀ máa lo oògùn ni. Ó ní bàtà wọn dẹ̀ gbé wọn délé, àwọn á wò pé káwọn má kàn gbé wọn sílé lásán, àwọn á pe doctor tó jẹ́ family doctor wọn gangan, personal doctor wọn, private doctor wọn rather, tó ń treat wọn, pé kó náà kó continue. Nígbà tí doctor wọn dẹ̀ rí dẹ̀nà pé ibi tí àwọn UCH bá iṣẹ́ èdè, wọ́n gbìyànjú pé minor ló kù, pé kó nǹkan máa fún wọn lóògùn ni. Ó ní wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí bójútó ẹsẹ̀ yẹn, ó ní bàbá dẹ̀ máa ń sọ̀rọ̀. Ó ní kódà ó sì kọ ọjọ́ mẹ́ta tó máa kú, wọ́n sì sọ̀rọ̀ tán rẹ́rìn tán kọrin táwọn dọ̀wẹ́kẹ̀. Ó náà fi bó ṣe ku ọ̀la tán máa kú tí nǹkan dédé yíwọ́, tí wọn àdédé mọ bó ṣe ń ṣe wọn mọ́. Ó ní báwọn sì bẹ̀rẹ̀ sí dùn wọ́n nìyẹn. Ó ní ọjọ́ tó wá kú gangan wá ní wọn, ìgbà tó kú bí wákàtí mẹ́rin tó máa kú ni wọn á lè sọ̀rọ̀ mọ́. Ó ní wọ́n kàn ń sunkún, ó ní wọ́n ń sunkún tó túmọ̀ sí pé wọn ò fẹ́ lọ. Ó ní wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ fún wọn ní oyè baálẹ̀ lóko àwọn ni, kódà bí oṣù yìí ni wọ́n fẹ́ ṣe ìwúyè, oṣù yìí ó dà pé ọ̀sẹ̀ tó ń bọ̀ next week ni wọ́n fẹ́ ṣe ìwúyè oyè baálẹ̀ tí wọ́n ṣẹ̀ jẹ lóko wọn. Kódà ó ní mọ́ṣáláṣí, àwọn ló gba mọ́ṣáláṣí wá sí oko yẹn ọjọ́ Friday, which is àná Friday, ni wọ́n fẹ́ sí mọ́ṣáláṣí yẹn ní oko tí wọ́n ṣẹ̀ jẹ baálẹ̀ sí, táwọn ti máa sọ. So ó ní bí ìrìn àjò bàbá sì jẹ́ nìyẹn. Ó dẹ̀ jẹ́ kó yà pé bàbá wa Bobo bí jẹ́ èèyàn tó lawọ́ sí mọ̀lẹ́bí. Àbúrò wọn gan sọ pé ó yẹ kí wọ́n ti jù bẹ́ẹ̀ yẹn lọ, pé gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe àwọn ni wọ́n fi ń sìn. Pé nǹkan tó kàn dùn ni wípé nígbà tí gbogbo àwọn wáṣẹ̀ èèyàn táwọn yanjú, táwọn ọmọ wọn náà yàn tó yanjú, tó yẹ kí wọ́n máa jẹ wọn ọmọ, torí ní tó pé èèyàn jìyà lórí ọmọ, ó jìyà lórí ẹbí, ó jìyà lórí àbúrò, pé bàbá yẹn number one ni. Táwọn náà dẹ̀ ti fọwọ́ sọ̀rọ̀ pé àwọn gbọ́dọ̀ sanjọ́ fún un. Ó ní kò tiẹ̀ ti jẹ̀ dá kan nínú nǹkan tó ṣe fáwọn, ó ní kó dẹ̀ gbà lọ́wọ́ àwọn. Ó ní nǹkan tó dùn jù ní ọ̀rọ̀ yìí nìyẹn. Ó ní eléyìí táwọn kan sọ pé wọ́n sọ̀rọ̀ láti bí oṣù mẹ́ta yẹn, ó ní irọ́ ni o. Ó ní ọjọ́ tí wọ́n ṣe papòdà gan nìkan ni wọ́n tó sọ̀rọ̀, ó sì wọ́n kàn sunkún ni, omi kàn já lójú wọn ni. Ó ní àwọn ọmọ wa sọ pé definitely pé kò wọ́n láti fẹ́ àwọn sílẹ̀. So ó ní bí ọ̀rọ̀ bàbá ṣe jẹ́ nìyẹn. Pẹ̀lẹ́ yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wá ń sọ̀rọ̀ pé ẹni ẹsẹ̀ ń dùn bàbá Bobo bí kẹ̀ ló wà padà mú ẹ̀mí ẹ̀ lọ, tó ṣe pé ẹ gbé lọ ilé ìwòsàn, wọ́n gbé lọ sí UCH, wọ́n dẹ̀ treat wọn bẹ̀. UCH ò dẹ̀ sọ pé ẹsẹ̀ yìí ò ní san, àbí UCH ó fọgbọ́n discharge wọn ní, àbí ọwọ́ wọn ká mọ́ ni. Then àwọn kan sọ pé àbí ọ̀rọ̀ àjòyè ló lè farú nǹkan bẹ́ẹ̀, àbí wọ́n tẹ nǹkan mọ́lẹ̀ ni. Àwọn kan sáà ń sọ, ṣùgbọ́n nǹkan tó sàpamọ́ ojú Ọlọ́run ló tó. Bá jẹ́ pé èèyàn náà ló ṣe ìka yẹn náà, kẹ́niyàn má kú mọ́ o. Bá jẹ́ pé ṣe ni wọ́n tẹ nǹkan mọ́lẹ̀ lóòótọ́, bá jẹ́ pé ṣe ni wọ́n tẹ nǹkan, kẹ́niyàn má kú mọ́. So èmi ò sọ bẹ́ẹ̀ o, ẹ̀jọ̀ èmi ò sọ bẹ́ẹ̀ o. Àwọn èèyàn ló ń sọ lábẹ́ comment section o, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, èmi kọ́ o, Adéọmọdé kọ́ ló sọ bẹ́ẹ̀ o. Àwọn èèyàn nǹkan táwọn èèyàn ń sọ lórí ní comment section lèmi kàn ń kà fún ẹ̀yin ènìyàn. Ìyanu á ṣẹlẹ̀. Adéọmọdé lórúkọ bí a máa ṣe fídíò máa dé wà láti subscribe to channel mi, Adéọmọdé TV.